ẹ̀lú ló láró ẹ̀tù ló nìbọn kété ló lomi. Ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀. Ààrẹ Láàjì Abbas lónìí yẹn. Káforí jágbó káforí jẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Káforí jágbó káforí jẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Ìgbà tó tó bá òun ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. Kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. Olùkọ́ àgbà Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní tilé tó kọ́ òkú iṣẹ́. Ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ kíní kan ò ní ṣe ẹ́. Ààrẹ Láàjì Abbas ó tún kú oríire àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ 5 tí a tún fi fún ẹ. Òǹpìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ olùkọ́ máa jíṣẹ́ rẹ lọ. Bàbá ṣe ní lóore ọpẹ́ làádùn. Àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà. Gbogbo yín la kí. Òǹpìtàn àgbáyé gbogbo ọmọ Yorùbá ó kú oríire. Oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ. Ìtànjà fìtàn só ó kú oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn wúwo jù rí lọ. Bàbá ojú tó lé ìtàn dọ́là ó yá wa tó fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o. Àwòye ìtàn yàtọ̀ sáròsọ o. Òdodo ọ̀rọ̀ ni àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lójú o. Ẹ̀kọ́ mọ olómìnì kódà tí ẹ̀ kárí. Ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe. Bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́. Olùkọ́ àgbà Láàjì Abbas Ààrẹ Òpìtàn kárí ayé. Ikú kì í pẹ́ ta lójú ìran kíní kan ò ní ṣe ẹ́. tó mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri ti ìbútò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ sì ti lè máa wò mí kedere. Ẹ tún kó àbọ̀ sórí ètò yín, ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn Olóyè Láàjì Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Ó lè jẹ́ ìgbà àkọ́kọ́ yín ní tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ètò Ìtàn Yorùbá. Ojúlówó ìtàn tó kún fún iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ni à ń gbé jáde nínú kulu Olúbàdàn Adétúnjì. Stúdíò Olúbàdàn Adétúnjì náà ni a wà tá a ti ń gbé ìtàn jáde. Àkọ́kọ́ tá à ń ṣe níbí ni pé a ṣiṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ nípa ìtàn àti àṣà wa. Lẹ́yìn ìgbà náà tá a bá gbọ́n yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ látọ̀ wá jáde pé tó èèyàn aráyé o, ẹ wá gbọ́ ìtàn o, ẹ wá mọ bí àwọn bàbá wa ṣe lùgbà, ẹ wá mọ àná ká lè dá òní mọ̀, ká sì lè mọ bí ọ̀la ni ó ṣe rí. Tá à ń gbé jáde nù. Torí náà ojúlówó ìtàn lẹ́ẹ̀mọ́ gbọ́n bí kìí ṣe àlọ́ tàbí àròsọ tàbí àpọ́pa. Ìtàn tí a gbọ̀n yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ kó tó di pé a gbé jáde sí aráyé ni àwọn ìtàn tí à ń sọ ní ibí. Àkọ́tẹ́ yìí náà mọ̀ síbi ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ni pé ẹ máa bá wa share ètò yìí, ẹ máa bá wa share rẹ̀ ká lè kákò. Bẹ́ẹ̀ ṣe ń wò wá live and direct lórí péèjì Ìtàn Yorùbá lórí Facebook, bákan náà lórí TikTok. Ẹ̀yin tẹ́ bá ti follow wa lórí TikTok, Ìtàn Yorùbá náà là ń lò lórí TikTok. Ẹ lọ darapọ̀ máwọn èèyàn tí wọ́n ti darapọ̀ mọ́ wa rẹpẹtẹ lórí TikTok náà bákan náà. Pẹ̀lú ẹ tún máa ráwọn ìtàn wa lórí YouTube. Bá a ṣe pọ̀ rẹpẹtẹ lórí Facebook, àjọ abẹ̀yìn YouTube channel Ìtàn Yorùbá lórí YouTube. Ìtàn Yorùbá channel náà là ń lò lórí YouTube. Ẹ ti rí logo Ìtàn Yorùbá ń bẹ, ẹ ti rí ń bẹ. Ẹ lọ darapọ̀ mọ́ wa ń bẹ lórí YouTube. Ojúṣe kan tí gbogbo lè ṣe nu fún ìdàgbàsókè ìtàn àti àṣà wa. Ẹ darapọ̀ mọ́ YouTube Ìtàn Yorùbá. Ẹ ṣé gidi gan ni. Pẹ̀lú mo fi ń dá wa lójú pé àwọn ètò tí a máa ń wò nínú ètò Ìtàn Yorùbá, ìjọba kan kan ò gbówó lẹ̀, sẹ́nétọ̀ kan, ọ̀nàrẹ́bù kan, alága ìjọba ìbílẹ̀ kan ò gbé owó lẹ̀. Ayé tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wa náà ni ẹ ń ṣe àtìlẹ́yìn. Èyí náà lè fẹ́ darapọ̀ mọ́ àwọn tó ń ṣe àtìlẹ́yìn Ìtàn Yorùbá kí ìtàn wọn má bàa parẹ́. Ojúṣe gbogbo wa ni
ẹ lè pè mí sórí WhatsApp mi lórí 08023687432 lẹ́ẹ̀kan sí 08023687432. ọdún kẹrìnlá ó ti kọjá báyìí nínú oṣù tó lọ ló pé ọdún mẹ́rìnlá gbáko tá a ti bẹ̀rẹ̀ ìtàn Yorùbá lórí ìtàkùn ayélujára Facebook. àwa náà dẹ̀ ní ìtàn pé a máa fi Facebook sọ ìtàn àkọ́kọ́ ní ilẹ̀ Yorùbá àti ní Nàìjíríà. ìtàn Yorùbá náà la dálẹ̀ ní àti ọdún mẹ́rìnlá gbáko tá a ti dá ìtàn Yorùbá lẹ̀. tó bá sì gbẹ̀yìn fẹ́ fi owó sọwọ́ náà ni ẹ lè lo GTB Bank. GTB Bank náà ní 0725943605 GTB Bank wà lẹ́ẹ̀kan sí GTB Bank 0725943605. Lájí Abbas náà ni ẹ bá ń bẹ̀. Lájí Abbas náà ló kọ tí ó gbé wá. tó bá sì pé irinṣẹ́ lẹ́yìn fẹ́ fún wa ẹ fẹ́ kó tó dáa ni bó ti ṣe dáa kó tó máa dáa lọ ẹ̀yin náà lè pè wá. ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ la nílò, ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn la fẹ́ ṣe fún ìgbà aládùn yín pẹ̀lú ògo Ọlọ́run. a sì ti ní ilẹ̀ tá a fẹ́ fi kọ́ ìtàn Yorùbá Media House. wáyé iná fẹ́ dá sí ni àtẹ̀tí ìfẹ́ lọ́ngbà tá a bá parí ìtògùn ọ̀tẹ̀fà tá a bá ṣe àfihàn ilẹ̀ yẹn láwa bẹ̀rẹ̀ rẹ̀ mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run gbà tí ó bá fi di òye ọdún tí ń bọ̀ iṣẹ́ ó ti lọ jìnnà lórí ìtàn Yorùbá Media tá a ti máa kọ́ àwọn èèyàn ní ìtàn káàkiri tìbútòrò àgbáyé tá a ti máa kọ́ àwọn èèyàn káàkiri tìbútòrò àgbáyé. ojúṣe gbogbo wa náà ni tíjọba ọba lè ṣe tẹ́ bá nílò kíntàn owó ẹ jẹ́ káwọ́ lu ìlú kíntàn òjì ìdí dùn tí a ṣẹ̀dá sì fi gbé Ààrẹ Òpìtàn Lájí Abbas dìde láti wá jí ìtàn Yorùbá padà. má gbàgbé mo sọ fún wa ẹ lọ darapọ̀ mọ́ ìtàn Yorùbá lórí YouTube. ìtàn Yorùbá náà ní channel wa lórí YouTube. ẹ ti rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìtàn tá a ti sọ ń bẹ̀ pàápàá ètò Ògo Ọ̀tẹ̀fọ̀n tá à ń sọ àtàwọn ìtàn míì yóò lè máa yé wa. ẹ darapọ̀ mọ́ ìtàn Yorùbá lórí YouTube fún ìdàgbàsókè ìtàn Yorùbá náà ni. àníbi tí mo bá ìtàn kọ́ ni màá fi ìtàn sí mo ti sọ tipẹ́. tó ẹja bẹ̀rẹ̀ sẹ́ mo wá kí ọmọdé wa o, mo kí àgbà wa o, mo kí ọkùnrin wa, mo kí obìnrin wa. tó jẹ́ àpèrà wa ká tó wá kẹ́kọ̀ọ́ ká wá kọ́gbọ́n ká mọ báwọn bàbá wa ṣe àná kárí ẹ̀kọ́ kọ́ pàápàá o ní 19th century 21st century láwàá ká mọ báwọn bàbá wa ṣe lo sáà wọn nígbà náà ká sì mọ tó ṣe akùdé ńlá fúnlẹ̀ Yorùbá nígbà náà ká lè ṣọ́ra o lónìí torí wípé bí alágbẹ̀dẹ bá ń lorin lójú kan oní tó fẹ́ mú jáde ńbẹ̀ ká má bàa wá tó lọ mọ́ kíkà bámọ̀ bọnu lọ́jọ́ iwájú ìlú sí ń pariwo. Yorùbá ló láṣà o àgbàṣàgbà ẹ jẹ́ ká orílẹ̀ wa orí àwù orí àdìdé jọ̀ǹjọ̀ǹ mẹ́wù ayọ̀wọ̀ ọwọ́ ìjọyà ẹ jẹ́ ká orí ilẹ̀ bàbá wa. ọ̀pọ̀ àwọn èèyàn bí mí léèrè pé bó làwọn ṣe lè rí orin ti jáde ti pẹ́ kódà tí ó bá ti máa súnmọ́ bí 20 ọdún tí àwòrán yìí ti jáde yóò tún máa súnmọ́ bí 20 ọdún. Túndé Balógun ni oríkì orílẹ̀ tábàlọ́wọ́ lórí YouTube ààrẹ Túndé Balógun ni ìlókéwì yìí oríkì orílẹ̀ ní ní tààràtààrà Túndé Balógun ni. ó yá ń gbéwì mi rẹ̀ gbà kí wọ́n bá láàfin àkọ́bí ẹjẹ́ kí wọ́n tẹ̀ríntẹ̀yẹ ọmọ aláké ni wọ́n ọmọ agbójú lọ́wọ́ ogun adé orí ẹbí ẹ̀gbá ṣẹkẹ wúwo olówó ẹyọ ànákò tó tẹ̀wọ̀n. ọ̀dà ká máa rán wa létí pé ìtàn ńlá kan là ń bá bọ̀ o tí mo pè ní ìtàn Ogun Ọ̀tẹ̀fọ̀n. ẹ ǹlẹ́ o ará akémàjò tó gbẹrú májò gbẹ̀kọ ẹrú ní fi ni. a bá ti gbàgbé ẹja rán wa létí pé apá 14 ni mo bá ìtàn ńlá yìí dé ní àyájọ́ ti àná. ẹ̀kọ́ ò lè sìn yìí ọmọ ẹni dúdú ò sí nílé ọmọ ẹni pupa ọmọ bẹ́ẹ̀ sè ará akémàjò ṣe bẹ́yìn ní ẹ̀yìn ní ọmọ agbójú lọ́wọ́. bẹ́ẹ̀ gbàgbé pé àwọn ọ̀pọ̀ ìlú tá a dá sílẹ̀ àbí tó dìde ní 19th century yún ni 100 ọdún méjì sẹ́yìn ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ Yorùbá ló fa dídálẹ̀ wọn àbí ìgbédìde wọn àbí ìtẹ̀ ìlú náà. ogun ẹ̀yin ti lọ́ọ́ máa gẹ́sí bàǹbà egungun tó roko pẹ̀lú mi ẹni. mo ṣàlàyé bí ìṣèjọba àbí òṣèlú tó jẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ Yorùbá ti Ọ̀yọ́
bó ṣe fọ́ tó sì dojúrú ìṣèjọba òṣèlú tó ń ṣèjọba àpapọ̀ ẹ̀rí pé àwọn ìjọba ìpínlẹ̀ orílẹ̀ ló ń dìde ṣùgbọ́n ẹ̀tọ́ pawọ́pọ̀ ńgbà náà ẹni tó ṣe pé òun ni kápítà òun níjọba àpapọ̀ ìní Ọ̀yọ́ bó ṣe fọ́ tó sì dojúrú. pẹ̀lú omi orí a máa gbé orí kalẹ̀ lọ́jà tí lájọ bí tarọ́mọṣe tayọ̀ǹgbọ̀rọ̀ nírèkú ọmọ lákẹ́sì. bẹ́ẹ̀ gbàgbé pé mo ní pé dẹ́kun òótọ́ jẹ́ ìlàrí Aláàfin Ọ̀yọ́ tó wà ní ìlú Ìjànà bó ṣe wà lára àwọn tó ṣe wípé ẹgbẹ́ òṣèlú tí wọ́n tulẹ̀ Ìbàdàn tí wọ́n tẹ Ìbàdàn tí wọ́n dẹ ẹgbẹ́ tuntun lẹ̀ àmọ́ kò dúró. olúwa rò ní lè farare lọ ẹ̀gbá mo ní sàbí agbóǹgbò àkàlà ọ̀gá làásù tán. ṣé ẹ gbàgbé pé mo sọ bó ṣe lọ sí ilẹ̀ Dàòmì tó kógun ja Ọ̀yọ́ lẹ́yìn ìgbà tó tó padà lọ tó kógun lọ́pọ̀ àwọn ọmọ Aláàfin Ọ̀yọ́ ní ilẹ̀ Ìgbádò ìyẹn Ìgbàlúwẹ̀ tá à ń pè ní Yewa lónìí mo sì mẹ́lò. ẹ̀gbá mo ní sàbí agbóǹgbò àkàlà. ẹ má bá wa ṣe ẹ máa tẹ lọ́fẹ̀ẹ́ máa tẹ láìkì lórí Facebook ó ṣeé ṣe kí wọ́n máa tọwọ́ bọ̀. mo kí yín kára tó máa dé òkúta ogun òun ọ̀sẹ̀ ló lé wọn kúrò lórílẹ̀ oko adágbá ni wọ́n ń sùn níbẹ̀. bẹ́ẹ̀ gbàgbé pé mo mẹ́nu bà ẹgbẹ́ tá a dálẹ̀ ní Abẹ́òkúta tá a pè ní ẹgbẹ́ Ẹ̀gbá Parapọ̀ tí a sì fi Sódẹkẹ́ di ṣe olórí ẹgbẹ́ Ẹ̀gbá Parapọ̀ tí àwọn tá a lè pè ní Akéni o àwọn ẹ̀yà Akéni o àwọn ẹ̀yà Òkè Ọ̀nà ni o àti àwọn ẹ̀yà ti Àgúrá ni o tí wọ́n parapọ̀ tí wọ́n jọ ṣe kí ni o tí wọ́n jọ papọ̀ tí wọ́n sì sọ di Ẹ̀gbá tó pé slang wọn àbí logo wọn náà ni bá a wà pé a gbọ́dọ̀ jẹra wa a gbọ́dọ̀ jẹra wa a gbọ́dọ̀ jẹra wọn ní a gbọ́dọ̀ bára wa jiyàn tí wọ́n sọ di. mo mẹ́nu bà mo ti ṣàlàyé pé Ẹ̀gbá àwọn tá à ń pè ní Òkè Ọ̀nà ni wọ́n jẹ́ ẹ̀yà kan ni wọ́n torí pé odò ọ̀nà la fi pè wọ́n ní Ẹ̀gbá Òkè Ọ̀nà là ń pè wọ́n níjọ́ bẹ́ẹ̀ náà la sì ṣe ní àwọn ti Òkè Ògùn àwọn ẹ̀yà tí ń bẹ lápá Òkè Ògùn iná ni torí pé Òkè Ògùn ó tún pín àwọn kan sí apá àṣàlẹ̀ mo ṣàlàyé ọ̀rọ̀ sì ń bọ̀ ńbẹ̀ ní tààràtààrà nígbà bá fẹ́ máa mẹ́nu bà àwọn ẹ̀yà jọ̀ǹjọ̀ǹ àti bá a ṣe ń fomi pín wọn àti gbogbo odò tó ń bẹ nílẹ̀ Yorùbá gbogbo odò tí ń bẹ nílẹ̀ Yorùbá ló lórúkọ kódà ń bẹ lọ́wọ́ ìjọba ilẹ̀ Yorùbá àti ìjọba àpapọ̀ ń bẹ lọ́wọ́ wọn. olùfimọ́ kò sógun má kò tọ́ tẹ̀mú olùdígbà yín là ogun ọ̀nìṣẹ́ máa ṣe wọ́n ní wàhálà. bákan náà mo mẹ́nu bà ọ̀rọ̀ akọni Agbeni bí ọjọ́ mo ṣàlàyé bó ṣe jẹ́ pé àwọn ará Àpòmù ni wọ́n ní kí Agbeni máa bá wa sọ àwọn Ìbàdàn wọ́n fi ọmọ àparò sí abẹ́ wọn ń gbé ká Agbeni sì ní Ìbàdàn ló ti wá sí Àpòmù lẹ́yìn ìgbà táwọn Àpòmù ń gbọ́ ìró orí ẹlẹ́jẹ̀ yìí pé Ìbàdàn ń gbógun bọ̀ àmọ́ gbà wọ́n sáré Ìpòtúmodù tán wọ́n rí pé Ìbàdàn kẹ́kọ̀ọ́ wa Agbeni kàn ń gbádùn lórí oko wa ni wọ́n tún wá fẹ́ lè kú òǹbẹ̀ kó tó wá ránṣẹ́ sí Ìbàdàn kí wọ́n tó fi Sódẹkẹ́ sọwọ́ nígbà wọ́n débẹ̀ àwọn Àpòmù ti lọ wọ́n wò lú pé káwọn jẹjà wọ́n rí páwọn èèyàn wọn ni ọ̀dà o àti wá àtàgbeni ẹ máa bọ̀ o ìdínà tí Agbeni fi padà sí Ìbàdàn Agbeni dàgbà ó sì dògbò kó tó kú ilé Agbeni ńbẹ̀ńbẹ̀ ibi tí iwájú ìta rẹ̀ náà sì lọ́jà tá à ń pè ní ọjà Agbeni tó gbajúmọ̀ nìbàdàn ọjà Agbeni bí ọjọ́ nù. níjọ́síjọ́sí olúwo tó dá wàhálà ọ̀hún dúró ibi olúgbé fi wàhálà àwọn ọmọ ní jólúmọ ogun adágbá ni wọ́n ti fi bùsọ̀ sí ni wọ́n ṣe gbára jọpọ̀ níbẹ̀. bákan náà ṣe àgbàgbé nípa ogun Òwìwí àtogun Ìpètùmọdù lásìkò tí Ìbàdàn ń wòye pé ó yẹ ká gbẹ̀san ìwà tí àwọn Àpòmù ń ṣe tí wọ́n tó sá lọ sí Ìpètùmọdù lára wọn iná ní àwọn Ìjẹ̀bú wá tí wọ́n wá bẹ Ìbàdàn lọ́wọ́ ẹ̀ yìí pé a nílò yín ẹ wá ràn wá lọ́wọ́ ẹ wá bá wa lọ sí ogun ṣùgbọ́n tí Ìbàdàn nípa ẹjá ti ogun tá à ń lọ báwọn ilẹ̀ Ifẹ̀ à ń gbógun lórí ilẹ̀ Ifẹ̀ Ìpètùmọdù ẹjá tì dénà àmọ́ wọn ò gbọ́ wọ́n fún wọn ní akọni kan Olúgbùnà tó ṣojú àwọn Ìbàdàn láàrin àwọn Ìjẹ̀bú ọjọ́ kìíní tó kóbọn wá tó fẹ́ pa wọ́n lógun gbaná mú tàfi pogun lógun gbaná. wọ́n ní sàbí agbóǹgbò àkàlà ọmọ àbípàkọ́ ayé. ẹ má bá wa tẹ láìkẹ́ máa tẹ lọ́ọ̀fù lórí Facebook mo ní pé ká ṣọ́ra nípa ọ̀rọ̀ òṣèlú ọ̀tá àwọn ọjọ́ sí ló tún ti ń bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ àwọn olóṣèlú wọ́n kàn forí ẹ̀ fàgbọ́n báwọn bàbá wa àwọn dáàdì wa bẹ́ẹ̀ ṣe ń ṣe ń jọ̀nù wọ́n mọ̀ fi rúgbó jẹ́ wọ́n kó àdá àtìbọn lé ọ lọ́wọ́ nígbà ọmọ tí wọ́n bẹ́ẹ̀ lu òyìnbó ọmọ tí wọ́n bẹ́ẹ̀ lu tẹ́ ti ń gbádùn àmọ́ lóòótọ́ àwọn bàbá tiwa àgbà náà àwọn àtọmọ wọn jọ ń lọ sójú ogun àwọn abánidébẹ̀ làwọn ṣùgbọ́n kì í ṣe tàwọn ti sìn
àpèyàn lólórí wa ó gbúrò náà kàtù lásán lásìkò Christmas gbàmù tọ́gbọ́n ó ti ń sá ó ti ń gbẹ̀wò lórí wa ni. ògbólẹ̀ súkẹ́súkẹ́ ọmọ ìgbà ìgbà gbogbo ọmọ aláké nìyàn. mo ṣàlàyé pé Ìbàdàn ṣe àṣeyọrí ní Ìpẹ̀tùmọdù wọ́n fogun fọ́ àwọn ará Ìpẹ̀tùmọdù àtàwọn ará agbègbè rẹ̀ àti Apòmù tó sá wábẹ̀ wọ́n sá lọ sí Ilé Ifẹ̀ àmọ́ ní Òwìwí àwọn Ẹ̀gbá wọ́n fi ọjà ńlá jẹ Ìjẹ̀bú tó mú Olúgbùnà tí Ìbàdàn fi ṣọwọ́ àtàwọn ọkọ̀ Ìjẹ̀bú míì tí wọ́n sá lọ sí. ọmọ àṣìkò ọdẹ ọmọ apàtí bàbá ìlẹ̀kẹ̀ Ẹ̀gbá palẹ̀ Ẹ̀gbá gbogbo. bákan náà mo ṣàlàyé nípa Kúrúnmí bí Kúrúnmí láti Àgọ́gun tó ti lọ ran Ìbàdàn lọ́wọ́ tó ti ń pète láti di olórí ẹgbẹ́ Ìjàyè láti lé Lápàmí Dáúdò kúrò kó gba àṣẹ ìlú lọ́wọ́ rẹ̀ ó sì pàpà lọ sí Ìjàyè ó gba àṣẹ ó sì di olórí ẹgbẹ́ ìlú Ìjàyè ó sì di olórí. Báyìí ni Kúrúnmí ṣe di baálẹ̀. Mo sọ fún wa pé ọ̀rọ̀ òṣèlú ní gbogbo 19th century lára àwọn ìlú tó ẹ̀sẹ̀ ń dìde àtàwọn ìlú tá a jágbà ó lè gbé ó lè gbà ẹ̀rì tí a bá dẹ́gbẹ́ kan lé àwọn kan ó dé àwa máa gbọ́ àwa la kọ́kọ́ wà ní ẹgbẹ́ wọ́n ti gba ẹgbẹ́ mọ́ wa lọ́wọ́ APC ni àwa la ní fọ́ndà PDP ni Labour ni kinní kan ni SDP ni báà náà ló ṣe ń rí alágbára ní jẹun ta bọ́ ọba wà ní ẹgbẹ́ tọ́ ọba lówó lọ́wọ́ lásìkò wọ́n gbọ́ sẹ́gbẹ̀ẹ́ báwọn bàbá wa náà ṣe ń jẹun ta níjọ́ ọ̀nà ìwọlé ojú rírì ó pé. ìgbàkúgbà sálẹ̀jẹ́ Ẹ̀gbá ń jàre Abímọláké ọmọ Aláké Fọlájagun Ẹ̀gbá Fọlájà ó fèsì ìjà. bákan náà mo já mọ̀ yìí pé ó tún wá ku ibì kan Àgọ́ Ọ̀já Àtìbà ọmọ Aláàfin Abíọ́dún ó ń bẹ́ńbẹ́ àmọ́ Àgọ́ Ọ̀já ó sì wà lọ́wọ́ Ẹlẹ́bú àbúrò Ọ̀já bó ni Àtìbà náà sì fẹ́ ní ẹgbẹ́ tiẹ̀ tó ṣe pé ẹgbẹ́ tó ń bá ní ìrètí wípé ẹgbẹ́ ni ó tún wá jẹ́ ẹgbẹ́ tí ó jẹ́ ẹgbẹ́ àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá tí ó jẹ́ kápítà padà tó gbó ní ìṣèjọba ó tún wà lọ́wọ́ rẹ̀ ó ń bẹ lérò tiẹ̀ náà ẹ máa dé o torí kó bá a lè yé tá a bá. ẹgbẹ́ ìwọ ni wọ́n Aláké ni ọ́ ní àbí tí kèrèkú Lágùrá ni ọ́ ní àbárẹ̀ ẹ̀gbọ́ òwú ṣé take ni ọ́ ń bí tarọ Ẹ̀gbá lẹ̀gbá jẹ́ bó sọmọ Ẹ̀gbá dò. a ti rí báyìí pé Àtìbà ń bẹ ní Àgọ́ Ọ̀já òun ò tí ì dolórí ẹgbẹ́ gbogbo àwọn ibikíbi la ti ń já olórí ẹgbẹ́ gbà mọ́ olórí lọ́wọ́ Sódẹkẹ́ náà wọ́n fẹ́ ṣe pẹ̀lú Sódẹkẹ́ ní Abẹ́òkúta àmọ́ wọn ò ní ṣe lára wọn náà ni wọ́n tó fẹ́ já olórí ẹgbẹ́ gbà mọ́ Sódẹkẹ́ lọ́wọ́ kábàá lè mọ bí ọ̀rọ̀ ẹgbẹ́ ṣe rí. jẹ́ kí màtá bá ń gbé màá wá tà wà lórí TikTok àwọn tàbí wà lórí Facebook ẹ mọ́ bá wa tẹ love like ẹ mọ́ share ẹ bóyá network ní bóyá wọ́n ń tọwọ́ ọ̀bọ ní àmì tó jẹ́ ń bẹ̀. bákan náà ṣe ẹ gbàgbé pé mo sọ nípa Ìjàyè yìí pé nínú ẹgbẹ́ tá a dálẹ̀ níjàyè ẹgbẹ́ míì náà tó dìde tí wọ́n pè ní Abèèmọ̀ bóyá Progressive Party láàpẹ ni o àbí ká pè ní Ìtẹ̀síwájú Abèèmọ̀ Unity Party Ayọ̀ lólórí wọn àwọn náà tó pọ̀ wọ́n kóra wọ́n lọ tẹ Abèèmọ̀ dúró wọ́n tó ya kúrò lára Kúrúnmí ẹ má dé o. ó yẹ ǹjẹ́ wì mí rẹ̀ gbà kí wọ́n bá láàfin àkọ́bí ẹjẹ́ kí wọ́n tẹ̀yẹ ọmọ Aláké ni wọ́n ọmọ agbójó. mú gbogbo àwọn ẹgbẹ́. ọmọ ẹni dúdú ò sí nílé ọmọ ẹni pupa ọmọ bẹ̀ẹ́sì ará Akémàdó ṣe bẹ́yìn ní ẹ̀yìn ní ọmọ agbójó lọ́wọ́ ogun ẹ̀yìn sì lọ́mọ agẹ́sí bàmbà. agẹ́sí pẹ̀lú mi ẹni kó pẹ̀lú mi orí a máa gbó orí kalẹ̀ lọ́jà. Tílájọbí tarọ́mọṣe tayọ̀ǹgbọ̀rọ̀ nírèkú ọmọ lákẹ́sì ọmọ òrùlà àṣekà ìyẹn tó ṣerú ẹ̀ lọ. tá a bá wo àwọn ẹgbẹ́ tá a dálẹ̀ á rí wípé Ìbàdàn níbẹ̀ láàrin gbogbo wọn gbogbo àwọn ẹgbẹ́ tá a dálẹ̀ lọ́tún lósì níwájú àti lẹ́yìn Ìbàdàn níbẹ̀ láàrin gbogbo torí èyí tọ́wọ́ wá dọjọ́ iwájú gbogbo ojú ni ọ̀wá wà lára ìlú orí òkè Ìbàdàn ẹ rí i pé Ọ̀yọ́ la ti ń bọ̀ afọ̀yọ́lẹ̀ tá a bá sọ kò ní yé àwọn ọmọ wa wọ́n mọ̀ wò pé bóun ló ṣe wá jẹ́ ńgbà náà níbo ni gbogbo àwọn ìlú yòókù wà tí ò sí rẹ́pọ̀ láàrin gbogbo ilẹ̀ Yorùbá ni táwọn Fúlàní fi gbà lọ́rin tó ṣe pé wọ́n wá fi ń gbalẹ̀ tẹ́ ń gba gbogbo ilẹ̀ Gbómìnà tẹ́ ń palẹ̀ Ìrẹsàrẹ́ tẹ́ ń gba Alẹ́gbá tẹ́ ń gba gbogbo Èkìtì wọ́n ń bẹ̀ ṣùgbọ́n nu wọn ọ̀ṣọ̀kan àwọn olórí ẹgbẹ́ lẹni bú ìmọ̀ tara ẹni nìkan ìyìn tó kó bá Afẹ́nifẹ́re nu
Afẹ́nifẹ́re ti pín méjì, Afẹ́nifẹ́re lágbájá, Afẹ́nifẹ́re tàmọ̀dò. Ìtí ń kó bá wa nu ìmọ̀ tara ẹni nìkan. Báwọn tó ti ẹ̀gbẹ́ nǹkan lẹ̀ bá fi wà rẹ̀ gbé lẹ̀, àwọn tó tẹ̀lé wọn ń kọ́. Báwọn náà bá ṣe gbé torí àníyàn tiwa kí wọ́n sàlẹ̀ mọ̀ páwa là ń sọ̀rọ̀ ńlẹ̀ Yorùbá, àwa la wà ń bẹ̀ bí ṣe ń rí nù. Tí ọba wa rí bẹ́ẹ̀ látijọ́ tá a ti ń pariwo àwọn Fúlàní nínú igbó ilẹ̀ Yorùbá o, àwọn kan sì láwọn la ẹgbẹ́ àgbà ilẹ̀ Yorùbá, àwọn Afẹ́nifẹ́re. Wọn ò sì lè pe àwọn gómìnà kí gbogbo wọn kóra wọn jọ kí wọ́n lọ takú bẹ́ẹ̀. Ìtaàrí ni pé bàbá wa Ayọ̀ Adébánjọ wọ́n wá ti àbá gé ẹ̀ bàbá tó pé wọn ò lè gbé ẹsẹ̀ márùn kí wọ́n mọ̀ sí mi, ẹsẹ̀ bàtà márùn wọ́n mọ̀ sí mi. Wọ́n wá sí Ìbàdàn wá ṣe campaign fún Peter Obi. Wọn ò sì wá lè lọ jókòó lẹ́nu ọ̀nà Ṣèyí Mákindé wípé ìyà tí ń jà àwọn èèyàn mi kí wọ́n lọ sọ́dọ̀ Dàpọ̀ Abíọ́dún, ọ̀dọ̀ Adélékè kí wọ́n kó gba Afẹ́nifẹ́re kí lẹ fẹ́ aláàfáwọn Fúlàní darandaran nu gbó wa. Irú tó ń ṣẹlẹ̀ ńgbà náà ìmọ̀ tara ẹni nìkan ni. Ibi táwọn àgbà awọ́ bá ti rí jẹ ibẹ̀ wọ́n ń kọjú sí. Àwọn ọmọ fìtàn tọ́ ẹ sì ní fẹ́ gbọ́, àwọn ó sì ní kẹ́ ẹ gbọ́. Bẹ́ẹ̀ bá fi òwú di etí á ní kò lè ràn, bẹ́ẹ̀ yẹn ò bá gbọ́ àwọn ọmọ yẹn gbọ́. Wọ́n gbọ́. Ọ̀sán àná olúwa rò ní lè farare lọ ẹ̀gbá mo ní sàbí agbóǹgbò àkàlà. tó ẹ jẹ́ ká kó àbọ̀ sí apá kẹrin. Ará wọ́n máa ń fúláàgì wa gan-an. kẹ́ ẹ má lọ rè é jó lọ́bà. Ẹ tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa ẹ lọ wo àwọn Barrister tó ṣe ní ọdún 1972 nígbà tó ti Mẹ́kà dé. Aláàjì ẹ kú àbọ̀ ṣe dáadáa lẹ́dẹ̀ ẹ kú àbọ̀ ẹ gbogbo pé kákáká dé ìparí 80s ó ti wọ 80s lọ kó tó di pé à ń sọ kákáká kú ni Yorùbá máa ń wí. Ẹ lọ gbọ́ àwọn Barrister náà alálàájì tó lọ Mẹ́kà special ẹ lọ gbọ́. Ará oko adágbà ẹ̀yìn dà, ará akémàjò tó gbẹrú màjò bẹ̀ kọ́, ará oko adágbà ogun ló lé bàbá wọn dábẹ́ Olúmọ. tó ẹ kó àbọ̀ sí apá kẹẹ̀ẹ́dógún. Ìfẹ́ ká máa fi ọkàn bá ìtàn yín lọ o. Ká wo bí àwọn jagunjagun nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń dá ẹgbẹ́ òṣèlú sílẹ̀ lẹ́yìn tó ti yàtọ̀ sí ìlànà tá à ń bá bọ̀ tẹ́lẹ̀. Ìlànà tá à ń bá bọ̀ ni pé àwọn ọba ló lẹ́gbẹ́, ọba ní tùlú, ọba ní tẹ̀lú. Ìlúkìlú tá a bá tẹ̀ o, ọba ìní ń jẹ́ olórí wọn. Àmọ́ lásìkò yìí ìdá ọba ò jẹ èèyàn mọ́. Ó ti di wípé alágbára ní jẹun ta. Wọn ò bọ̀wọ̀ fún alálẹ̀ mọ́. Òrìṣà ò lágbára lórí èèyàn mọ́. Jagunjagun ló lágbára. Ẹ̀gbá mo ní sàbí agbóǹgbò àkàlà. Mo kí yín ká tó máa bẹ́ òkúta. Lásìkò tí àwọn Ìjẹ̀bú tí wọ́n ń lọ sí ogun Òwìwí, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ mọ̀ wò pé kí ni àwọn Abẹ́òkúta tí wọ́n lọ ṣe ní ilẹ̀ Ẹ̀gbádò àwọn Yewa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òṣèlú ilẹ̀ Yorùbá òṣèlú tó burú ni. Òṣèlú tí wọ́n máa ń fi tí wọ́n kó bá tẹlòmíì tí ó ń bẹ́ẹ̀ o. Ìbàdàn Ìjẹ̀bú ránṣẹ́ lọ sí Ìbàdàn. Ìbàdàn ní ẹ ṣe sùúrù ẹ já lọ kọ́ àwọn àpẹtùmọ̀jù lọ́gbọ́n. Tá a bá dé àwà kún yín lọ́wọ́. Àmọ́ àwọn Ìjẹ̀bú wọn láwọn ò lè ṣe sùúrù pé àwọn gbọ́dọ̀ ètè lọ sógun yìí. Wọ́n wá lọ sí ilẹ̀ Ẹ̀gbádò. Wọ́n lọ sí ìlú Ìlaró lọ́dọ̀ Olú Ìlaró tá à ń pè ní Abínúwọ̀gbó. Abínúwọ̀gbó wọ́n lọ sọ́dọ̀ rẹ̀. Ẹ foríjì mí. Onísàrẹ̀ wọn lọ lọ́dọ̀ Oníjànà. Ìjànà tá à ń pè ní ọba Abínúwọ̀gbó, ọba ní tààràtààrà ọba Abínúwọ̀gbó wọ́n lọ sọ́dọ̀ rẹ̀. Bàbá o, a nílò ìrànlọ́wọ́ yín o. A fẹ́ bá àwọn Ẹ̀gbá, a fẹ́ bá wọn jagun. Wọ́n sì pààlà. Ẹ̀gbá ní bẹ láàrin àwọn méjèèjì ní ìrètí wípé Ìjẹ̀bú ẹ mú lọ́tùn, Ẹ̀gbádò mú lọ́sì ká wá fún wọn pa. Torí pé ká wo ọ̀rọ̀ èyí tó fa ti àwọn Ẹ̀gbádò àti Ìlaró ìní o ẹ máa dé o. Ogun òun ọ̀tẹ̀ ló lé wọn kúrò lórílẹ̀. Oko adágbà ni wọ́n ń sùn níbẹ̀ lólúfimọ́. Kò sógun má kò tọ́ tẹ̀mí olúgbìgbà. Ọba Ìjànà, ọba Abínúwọ̀gbó Ìjànà, ọwọ́ àfi Lápàlà àti Ajísẹ̀ ó fi ṣọwọ́ sí wọn. Alágbára làwọn méjèèjì. Ẹni tó wá kù ń lé òun ni Akéré ààrẹ Àgòrò ìlú Ìjànà. Ìwọ dúró bá wa dilé mú. Wọ́n wá lọ sóògùn náà. Lápàlà kú.
ọba Ògùn lọ. Àwọn Ẹ̀gbá wọ́n ṣẹ́gun Ìjẹ̀bú àtàwọn tó wá ràn wọ́n lọ́wọ́. Àṣẹ ogun wá bọ́ sọ́wọ́ Ajíṣẹ̀. Nígbà tí àwọn tó ń bẹ ní Ìjànà gbọ́, ìbẹ̀rù bójó mú wọn. Àwọn Ẹ̀gbá wá gba ẹ̀san, wọ́n sá kúrò nílùú. Ẹ máa dé o, sẹ́mọ̀ pẹ́ gbọ́ ọ̀tọ̀ wọn o, jẹ́jẹ́lẹ̀ Ẹ̀gbá dúró o, ẹ máa dé. Ṣé ẹ gbàgbé pé láyé ìgbà Dẹ́kun, nígbà Dẹ́kun lo Dáúlà lọ́wọ́, tí Sódẹkẹ́ wà lára àwọn akọni tó ń dáàbò bo ilẹ̀ Ẹ̀gbá. Dẹ́kun ti mú Sódẹkẹ́ lọ́jọ́sí, tó sì sin Dẹ́kun fún odidi ọdún kan. Ìgbà tí Dẹ́kun ń lọ sí ilẹ̀ Dàòmì ní Sódẹkẹ́ padà. Múmú tó nípa kọni ni ọgbà ọ̀dàpọ̀ mọ́mọ́ tó pé akọni nìwọ̀ ẹ̀. Sódẹkẹ́ sọ èrò rẹ̀ fún Dẹ́kun wípé òun fẹ́ sọ Ẹ̀gbá di ẹyọ kan. Èrò Dẹ́kun náà ni láti jẹ́ kí gbogbo Ẹ̀gbádò kan bẹ lábẹ́ òun. Sẹ́ni pẹ́rọ wọn jọ papọ̀. Lásìkò tí Sódẹkẹ́ fi wà lọ́dọ̀ Dẹ́kun, ó ti ní ìrírí, ó sì ti mọ̀ nípa òṣèlú, torí wípé jagunjagun ni Sódẹkẹ́. Ìyá rẹ̀ ilẹ̀ ó jẹ́ àbúrò ọba Òkìkílù, ọba Aláké tó jẹ kẹ́yìn lórílẹ̀ Aké. Ọmọlẹ́yìn Lísàbí ni Sódẹkẹ́. Ó ti tójú bọ́, ikú òjijì ló pa Lísàbí. Dẹ́kun Ìlàrí lòun lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́. Òun mọ̀ nípa ète, ó sì mọ̀ nípa ìlànà ogun. Sódẹkẹ́ ní àǹfààní láti kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ fún ọdún kan. Bí nǹkan ṣe ń rínú o, ó ti kọ́ ẹ̀kọ́ tí Sódẹkẹ́ kọ́. Sódẹkẹ́ mọ ète ogun, ó sì mọ ọ̀rọ̀ òṣèlú, ó sì mọ bóò ni ìṣèjọba Ọ̀yọ́ ṣe rí. Sódẹkẹ́ wá nígbà tí àwọn akọni, nígbà wọn palamọ́dì nìbàdàn tí wọ́n wá pe Sódẹkẹ́ pé kó wá jẹ olórí wọn, wọ́n pe Sódẹkẹ́ ni wọ́n mọ̀ pé Sódẹkẹ́ ti ní ìrírí. Àsìkò tí wọ́n pe Sódẹkẹ́, Dẹ́kun ti lọ sí ilẹ̀ Dàòmì. Sódẹkẹ́ náà ó ti bẹ̀rẹ̀ sí ní gbajúmọ̀. Àwọn Ẹ̀gbá gbogbo wọn kò jẹ́yọ̀ jẹ wọ́n, pé òun ní ń gbà wọ́n. Ìdínú tí wọ́n fi wá fi jẹ olórí. Sódẹkẹ́ yìí ó ti wá mọ̀ yìí pé béèyàn bá kọ́kọ́ fẹ́ rí ayé gbé, tó bá fẹ́ ṣe òṣè, tó bá fẹ́ rí ayé gbé, ó ṣe páyà sónílé apá ọ̀tún, páyà sónílé apá òsì. Ọmọ ń dá jìnnìjìnnì bò wọ́n bẹ̀rù rẹ. tó o bá ṣe bẹ́ẹ̀ wọ́n ò lè mọ̀. Ìjẹ̀bú wọ́n ń bẹ lọ́tún, Ẹ̀gbádò àwọn Yewa wọ́n ń bẹ lósì, àwọn Àwórì wọ́n ń bẹ lókè, Ìbàdàn ń bẹ nísàlẹ̀. Àfi kí Ẹ̀gbó ṣe páyà yípo iná tó lè ráyè. Wọ́n gbọ́dọ̀ balance power tí ó di pé ẹ̀ǹlẹ́ o tẹ́jọ juwọ́ síra yín. Ẹ̀gbádò ti wá gbé, ó ti fọmọ wọn lọ́wọ́. Ẹni tí wọ́n rán lọ ogun kọ́ lọ bìjà Ìjẹ̀bú, ọjà ti jẹ Ìjẹ̀bú. Ọkàn Ẹ̀gbá ti kọ́kọ́ balẹ̀ pé tó bá ṣàwà àti Ìjẹ̀bú àkèsè pàjọ rọ́mì àṣẹ́gun yín, ọkàn Ẹ̀gbá balẹ̀. Ṣé ẹ rántí pé Ìbàdàn fogun kékeré sọwọ́? Ojú Ẹ̀gbá, Abẹ́òkúta àti Ìbàdàn wọ́n jọ ń ṣọ́ra wọn. Kó tó di pájọ́ ọ̀sàbẹ́ ẹ̀pọ̀n ẹ̀kùn ọ̀sàbá ajá, bẹ́ẹ̀ ṣe máa ń wí, èmi ọmọ bíi tí ajọ́ ṣe dúró ní ẹkùn. Àjọ rí Sódẹkẹ́ wá wò yí pé gbogbo kùkù lájà, Sódẹkẹ́ ń bọ̀, Abẹ́òkúta ń bọ̀, ó ti ń ṣẹlẹ̀. Ẹ máa dé o. Àyínlá ogun ọ̀sẹ̀sẹ̀ máa ṣe wọ́n ní wàhálà ní jọ́síjọ́sí, Olúwo tó dá wàhálà ọ̀hún dúró, ibi Olúgbé fi wàhálà àwọn ọmọ ní jólúmọ. Lásìkò tí wọ́n ń lọ sógun yìí, tí Ìjànà tọ́ba Abínúwọgbó Ìjànà tó fọmọ ogun sọwọ́, ìlú Ìlaró ó yẹ kó fọmọ ogun sọwọ́. Ṣùgbọ́n wàhálà ń bẹ ní Ìlaró, ibi tí wàhálà míì ti dé nì tó kó bá Ìlaró pọ̀ fọ́pọ̀lọpọ̀ ọdún. Asáde lórúkọ olú tí ń bẹ ní Ìlaró ńgbà náà. Nínú ìlànà tí ń bẹ́ńlẹ̀ àti Ìjànà àti Ìlaró, Aláàfin Ọ̀yọ́ ní máa ń yan olú fún wọn lọ́dún mẹ́ta mẹ́ta.
lé ń pe àwọn tápà sí ni máa ń jẹ́ olú kì í ṣe pé wọ́n lọ lẹ tápà lọ mọ́ olúwa àwọn tápà náà ń bẹ lọ́yọ̀ọ́ ni o tí ń bẹ lára àwọn ìlàrí aláàfin àwọn ni wọ́n máa ń yàn bẹ́ẹ̀. Asáde ti wá pẹ́ ó sì burú púpọ̀ tó nígbà náà ó ti di pé ó kálukú kàn kọ́rọ̀ ọjọ́ wọn ò ná ní ibikíbi tí wọ́n bá ti lè rí owó àbí tí wọ́n bá ti lè rí ọrọ̀ ìwà burúkú ń bẹ lọ́wọ́ ó ti wá dàgbà débi wípé ó ti rọ lẹ́sẹ̀ irú oògùn tí wọ́n sà sí Basọ̀run Gáà lọ́jọ́ sí tóun náà fi rọ la gbọ́ pé iná wọn sàṣọ náà ẹgbẹ́ ọmọ fẹ́ nǹkan lóyún náà afẹ́fẹ́ burúkú ló sì fẹ́lú ló fi rọ lápárọ̀ lọ lẹ́sẹ̀ ń bẹ́lẹ̀ Yorùbá o sọ́ra fún wọn àṣẹ́kù nǹkan burúkú sí ń bẹ lọ́wọ́ àwọn tọ́mọ̀ ó ń bẹ lọ́wọ́ wọn. ọmọ agbágbá ni wọ́n ti fi ibùsọ̀ sí ni wọ́n ṣe gbárajọpọ̀ níbẹ̀. ìgbà tó ogun wá lọ ìdínú tí Asáde Olúìlaró ò ṣe lè fi ọmọ ogun ṣọwọ́ torí pé aráàlú ò gbà tiẹ̀ wọ́n sì ń wọ́nà àti pa ẹ máa dé o aráàlú ò gbà tiẹ̀ wọ́n sì ń wọ́nà àti pa nígbà wọn wá gbọ́ pé àwọn Ẹ̀gbá lábẹ́ Sódẹkẹ́ ti ṣẹ́gun Ìjẹ̀bú àti díẹ̀ ogun Ìbàdàn tó wá ràn wọ́n lọ́wọ́ Olúgbùnà ó ti sá lọ sóníyẹ̀fun nífẹ̀ẹ́ kẹ́ máa fọkàn dé àwọn wá ránṣẹ́ sí Abẹ́òkúta ẹ jọ̀ọ́ ẹ wá ràn wá lọ́wọ́ àlẹ́ ẹ sọ́ra yín lẹ̀ Yorùbá ẹ̀yin lẹ gbé fún àwọn Fúlàní wọnú igbó wa tẹ́ńtàn ìpá wọn mọ bá yín sí màálù ẹ lè kó wọn jáde ní ìsìn alálẹ̀ obìnrin o ẹ wá sẹ́rí olú yìí ó ti pẹ́ ẹ wá ràn wá lọ́wọ́ lórí rẹ̀ ìní àná bàbá wa lọ òun gbé ogun lọ ó kó àwọn ọmọ ogun ó dín ní mẹ́fàdínlógóje kọ́ 134 làwọn ọmọ ogun tó kó lọ bẹ̀tẹ̀ àwọn ogun tó lágbára ni nígbà tí ó débẹ̀ ìkógun lòun wá iṣẹ́ tí ẹni kọ́ wá ṣe gan òun kàn kíná bọlé ní kó àwọn èèyàn lọ́dà lúrú sẹ́mọ̀ pé Olú Asáde ti rọ lápá ó ti rọ lẹ́sẹ̀ wọ́n ráàyè gbé àwọn èèyàn rẹ̀ wọ́n ráàyè gbé sá lọ sí ìlú Ìfọ̀yín ibẹ̀ lọ sá lọ láti Ìfọ̀yín ló ti fẹ́ sá kọ́ lọ sí Àjàṣẹ́ ní Port Novo níbi tọ́kọ̀ ó ti balẹ̀ torí pé Àjàṣẹ́ ní Port Novo ńgbà náà àwọn Faransé ti wà ń bẹ̀ èyàn ò sì lè gbógun lọ ọbẹ̀ bí èyàn ò sì lè gbógun lọ Èkó táwọn British ti wà lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá sáta wá lé tí wọ́n fi láyè lé sáwọ́ bẹ ọkàn wọn ti balẹ̀ ìpinnu ti ẹ̀nu láti Ìfọ̀yín tó wà ibi tó fẹ́ sá lọ nù. Ẹ̀gbá Kọlápọ̀ wọ́n dèlú ńlá ọmọ Olúmọ ọmọ àtẹ̀lọ́rọ̀ mo sọmọ Aláké mo ṣẹnu wíyẹ mo ṣẹ̀gbá mo fọhùn dídùn. ẹ ǹlẹ́ o ọmọ Lísàbí agbòǹgbò àkàlà ọmọ abìpàkọ́ ayérògbólẹ̀ súkẹ́súkẹ́ ọmọ Ẹ̀gbá ìgbà gbogbo ọmọ Aláké nìyàn ọmọ agbódo lọ́wọ́ ogun ọmọ aké orí Ẹ̀gbá ṣẹkẹ̀ gbogbo olówó ẹ̀yà ànátòdò tẹ̀rùn. ṣé ẹ mọ̀ yí pé ààrẹ àgòrò òun sì wà níjànà tó jẹ́ Akéré nígbà tó ń gbọ́ ipe ọjà ti jẹ ogun àwọn o lágbára ti gbógun lọ òun làwọn èèyàn wá gbẹ́kànlé àwọn èèyàn ti ń sá kúrò nílùú ó ti ń ṣe gbogbo ẹ̀ ọkàn tán wọ́n wá mú igi mẹ́ta tó lẹ́ga bí àgà wọ́n máa ń rí àgà mọ́lẹ̀ lóko igi ni wọ́n wàá ya ẹnu rẹ̀ igi kan báyìí wọ́n wàá ya ẹnu ẹ̀ sí bíi méjì wọ́n lè yá sí mẹ́ta wọ́n lè yá sí mẹ́rin wọ́n wá gbá àtùpà lé àtùpà mẹ́ta lẹ́yìn tó gbàgbọ́n yọmọ pé ó ń bẹ́ẹ̀ lé ooru Akéré ààrẹ àgòrò jànà ìfẹ́ àfẹ́wé ó fẹsẹ̀ fẹ́ kó mọ̀ ló bẹ́ẹ̀. gbogbo ọmọ Ẹ̀gbá lọmọ òsílẹ̀ fún palẹ̀kùndé bó ṣe lé kó ṣòde ẹ̀yìn lọmọ akitì kata ọgbọ̀ngbọ̀n yìí oògùn. nígbà Sódẹkẹ́ wá gbọ́ wípé ànàbàtà rán lọ láti lọ bá wọn pa Olú kó gba Ìlaró sábẹ́ ó ti jọ gbọ́ Sódẹkẹ́ fún rẹ̀ wá dìde lásìkò tó ń múra láti lọ sí Àjàṣẹ́ Sódẹkẹ́ gbógun ńlá wọbẹ̀ wọ́n fọ́ Ìfọ̀yín àtàwọn ìlú tó lọ bẹ́ẹ̀ tó fi dé Ìtọ̀họ̀ wọ́n lọ ibẹ̀ ni wọ́n ti wá pa Olú Asáde òkété lọmọ lẹ́yìn Sódẹkẹ́ tó pa nígbà tó pa tán orí Olú Asáde ń gbé káàkiri tó bá ti lè jù síwájú èèyàn báyìí tó bá ti lè san kọ́ mẹ́ta kò ní í gbé kúò wọ́n ṣe bẹ́ẹ̀ títí tí wọ́n fi wá dé Abẹ́òkúta padà ló wá jẹ́ pé iwájú àbáwọlé ẹnu ọ̀nà Sódẹkẹ́
ìní àrí orí Olú Asáde mọ́. Báyìí ni Ìlaró ló ṣe wá bọ́ sí ọwọ́ Abẹ́òkúta ìpìlẹ̀ nu. Ṣẹ́gbá nílẹ̀ Yorùbá tí ìbá wá wọ bíi kò ní yí àwa tá a wéré Basọ̀run Gáà tí wọ́n ṣe the House of Gáà. Tẹ́ nígbà tí Basọ̀run Gáà mú ọmọ ọba Núpé àbáyá ọba Núpé ni àyà ọba Núpé wọ́n ti ẹ̀ pé wípé Basọ̀run Gáà wá nínú ẹ̀ kó jèrè ọkàn òun gbèrè ta sí pé àlọ́ tí ẹ̀ lè yùn kò sí ìtàn tó sọ ìbá ìtànjẹ pátágbà ni akọni máa ń fagbára gba nǹkan ni. Sẹ́rí Sódẹkẹ́ tó wá pa Olú Asáde Ìlaró. Olú Asáde wá lọ́mọbìnrin kan ó rẹwà púpọ̀ à ń pè ní Àyàwó là ń pè. Sódẹkẹ́ wá sọ di aya. Ẹ máa dé o. Sódẹkẹ́ fẹ́ gẹ́gẹ́ bí aya. Ó pẹ́ lọ́dọ̀ Sódẹkẹ́ àmọ́ Ọlọ́run ò pè yọ̀ǹda ọmọ fún un kò bímọ fún Sódẹkẹ́. Àbàtàbùkù ọlọ́rọ̀ lọmọ Ẹ̀gbá ọmọ Adítọwọ́ àlejò bọnu ọmọ àṣekọ ọdẹ ọmọ apàtí bàbá ìlẹ̀kẹ̀. Ẹ̀gbá palẹ̀. Nígbà Sódẹkẹ́ kú Sómóyè ó di Basọ̀run ilẹ̀ Ẹ̀gbá l'Ábẹ́òkúta. Sómóyè fẹ́ Asáwó. Báyìí ni Àyàwó ẹ̀foríjìmí ó fẹ́ Àyàwó. Báyìí ni Àyàwó ṣe di Ayinba fún Sómóyè. Ọba Sómóyè lọ sí ogun Ìjàyè nígbà tí Ìjàyè tá a fogun fọ́ Ìjàyè tí Ìbíkúnlé àti Ògúnmọ́lá kó Ìbàdàn lọ lábẹ́ baálé Oyèsílẹ̀ Olúgbòde tó ń dúró síbàdàn. Mo ti sọ̀tàn ẹ lọ wò tán Kúrúnmí ẹ̀bà ń bẹ̀. Ayinba Àyàwó tó jẹ́ aya Sómóyè wọ́n kó nígbà tí Ìbàdàn ṣẹ́gun àwọn Ẹ̀gbá ńgbà náà wọ́n kó. Nígbà wọn wá ń pín ìkógun wọ́n pín fún Ògúnmọ́lá. Ògúnmọ́lá ń bẹ ní ọ̀tún Balógun. Ìbíkúnlé ń jẹ́ Balógun. Ògúnmọ́lá wọ́n pín fún. Ó wà lọ́dọ̀ Ògúnmọ́lá sáá kò bímọ fún Ògúnmọ́lá. Nígbà òdi ọdún ní ọdún 1862 nù nígbà òdi ọdún 1865 tá a parí aáwọ̀ láàrin Ìbàdàn àti Ẹ̀gbá àtàbẹ́òkúta tí ìrẹ́pọ̀ wà tètò àlàáfíà wà. Lára tí wọ́n ṣe exchange of prisoner of war ó ṣẹlẹ̀. Àwa irú tí Russia àti America ń ṣe lọ́wọ́ àwa mú Àyìnbá ìgbà náà Ògúnmọ́lá ti wá di Basọ̀run nìbàdàn. Basọ̀run tó Ògúnmọ́lá wá jẹ Basọ̀run gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ ni ìlò oúnjẹ oní second in command Aláàfin Ọ̀yọ́. Ìgbà náà kíní ló ń bẹ ní Aláàfin Adélù ọmọ Àtìbà. Àtìbà tí mo lóun náà ń wá nẹ́tíwọ́ọ̀kì bóun náà ṣe gba ẹgbẹ́ ní àgọ́ Ọ̀já. Ọmọ tiẹ̀ náà ti di ìgbà náà ọ̀rọ̀ sì ń bọ̀ ńbẹ̀ mo ti sọ ọ̀rọ̀ tó jáde ńbẹ̀ lọ́jọ́ iwájú. Ilé Ògúnmọ́lá wá dá Ayinba ṣẹ̀gbẹ́ lọ́dọ̀ Ògúnmọ́lá náà Ayinba náà ló jẹ́. Ṣùgbọ́n Ògúnmọ́lá ti wá di Ayinba ó wá rò pé Basọ̀run ti Abẹ́òkúta ẹjọ́ wọn dáyàwó rẹ̀ padà fún ló fi wá dá padà fún Sómóyè. Ó wá wà lọ́dọ̀ Sómóyè náà fà á tí Sómóyè fi jáde láyé kò tó bímọ. Nígbà Sómóyè náà jáde láyé ó wá ní ọdún 1865 la dá padà fún. Ó wá pàpà ìgbà náà wá ní Ògúndípẹ̀ Alátiṣe lọ́wọ́ lóhun ọ̀fẹ́. Ògúndípẹ̀ náà wá fẹ́ fẹ́ Alátiṣe àwọn náà ti dá lágbára ó lóhun ọ̀fẹ́ torí ńgbà náà láyé àwọn Sódẹkẹ́ àwọn Ògúndípẹ̀ kéré lọ́wọ́ afẹ́fẹ́ ọwọ́ lóhun ọ̀gbà wọn ò lè fẹ́ Ògúndípẹ̀ pó kéré sóhun lọ́wọ́ padà sí Ìlaró torí ńgbà náà Ìlaró ti ń bẹ lábẹ́ Abẹ́òkúta ọwọ́ padà sí Ìlaró títí tọ́lọ́jọ́ fi dé tó dàgbà tá a sì wá sí níṣì ẹ̀yẹ sí Ìlaró. House of God tó ní Basọ̀run Gáà ni yóò jèrè ọkàn òun yóò gé ní àti òun alágbára náà gé ní àti èèyàn. Ìyá gbogbo ìgbàkúgbà sálẹ̀ jẹ́ Ẹ̀gbá ń jàre Abímọláké ọmọ Aláké Fọlájagun Ẹ̀gbá Fọlájà ó fèmí jà. Ọmọ Ẹ̀gbá onípẹ̀dú alùlà Ẹ̀gbá onípẹ̀dú alùlówó lọ́wọ́. Lẹ́yìn ìgbà tí Olú Asáde kú wọ́n sápò nílàró ńgbà náà wọ́n wá lọ sí àwọn Ìlaró tá a lè pè ní àwọn Lúwẹ̀
àwọn lúwẹ̀ là ń pè lẹ́gbàá lúwẹ̀ wọ́n wá wà ní ibi tá ń pè ní ìdọ̀gọ̀ ẹni wọ́n ti wá jẹ Olúmi tẹ́ wọ́n á fi kò síwọ̀n jẹ òjò kò síwọ̀n ni wọ́n fi wá jẹ Olúmi ó wá wà ní ìdọ̀gọ̀ tó jolú sí dípò Láró fún ọdún 19 years àfìgbà tó wá ṣe wípé wọ́n wá ṣètò àlàáfíà míì tó yanjú tó sì perégedé pé àwọn gbà fún yín Abẹ́òkúta ni wọ́n ẹsẹ̀ wá gbà kí wọ́n padà sí Láró tí wọ́n wá ń jẹ Olúmi ní Láró lábẹ́ ṣùgbọ́n wá ń bẹ lábẹ́ Abẹ́òkúta ni. alágbogbo ọ̀ràn yàn tàtàtà agbẹ́niládé kò sẹ́ni gbígbó lẹ́nu bíi jẹjẹ wọ́n bí mi ní gbàgbùrà mo kó lóhùn bí ọ̀jẹ̀. ẹgbẹ́ ìwọ ni wọ́n aláké ni ọ́ ní àbí tí kèrèkú gbàgbùrà ni ọ́ ní àbárẹ̀ ẹ̀gbọ́ òwú ṣé take ni ọ́. nígbà tí wọ́n fi padà sí Abẹ́òkúta Tẹ̀là Abẹ́òkúta yàn gẹ́gẹ́ bí olú Ìláró ti kúrò lábẹ́ Aláàfin Ọ̀yọ́ ó ti wá ti kúrò lómìnira ara rẹ̀ ṣe pé Dẹ́kun ló fẹ́ gbà tẹ́lẹ̀ tó náà rí ṣe ó ti wá bọ́ sí ọwọ́ àwọn Abẹ́òkúta àwọn Ẹ̀gbá. Tẹ̀là la wá fi jẹ olú Ìláró ní ọdún 1857 la fi jẹ olú ń bẹ̀ Tẹ̀là la fi jẹ olú sí Ìláró wọ́n wá wà bẹ́ẹ̀ títí lábẹ́ Abẹ́òkúta títí wá nígbà tó gun Èkìtì parapọ̀ wá ṣẹlẹ̀. nígbà ogun Èkìtì parapọ̀ ń ṣẹlẹ̀ àwọn Dahomey ní Benin Republic Faransé wá ń ṣe àtìlẹ́yìn fún wọn wọ́n wá ń kó ogun wọlé Yorùbá wọ́n ń gba Kétu wọ́n wá ń gba ilẹ̀ Yewa bọ̀ àwọn Ẹ̀gbádò. Abẹ́òkúta kò lókun láti dáàbò bò wọ́n tó ìdíwáánù ní ọdún 1891 ó kù ọdún méjì tá a parí ogun Èkìtì parapọ̀ tí àwọn èèyàn Ìláró tí wọ́n fi wá fi ara wọn jìn fún British láti gbà wọ́n lẹ̀ lọ́wọ́ France àti Benin Republic ẹni Ìláró fi wá kúrò lọ́wọ́ Abẹ́òkúta ní ọdún 1891 àwọn ni wọ́n lọ pè wọ́n ẹ dákun ẹ wá gbà wá o ibi táwọn òyìnbó ti ń gbalẹ̀ ẹ bọ̀ nu òṣèlú ilẹ̀ Yorùbá àtìdí tá a fi lè dáàbò bora wa tó fọ́ wa mọ́ wa lọ́wọ́ tí Fúlàní ń gbalẹ̀ àwọn òyìnbó ti wà lóko wọn ń bọ̀ Fúlàní náà ń gbalẹ̀ bọ̀ wọ́n ṣàfẹ́ gba ogbó ilẹ̀ wa ìfíw. ẹ̀gbálẹ̀gbá jẹ́ bó sọmọ Ẹ̀gbádò. ẹ jẹ́ kí n wá padà sí Ìbàdàn ẹgbẹ́ tó ti fìdí múlẹ̀ ẹgbẹ́ Ìbàdàn ti fìdí múlẹ̀ ẹgbẹ́ Abẹ́òkúta ti fìdí múlẹ̀ kò sí nǹkan kan tó lè dà wọ́n láàmú ẹgbẹ́ Abẹ́òkúta àwọn náà ti jagun ńlá wọ́n bá Jẹ̀bú àti Ẹ̀gbádò jagun àwọn Yewa wọ́n ṣẹ́gun wọn ẹgbẹ́ Ìbàdàn wọ́n ti bá Ẹ̀gbá Ìjẹ̀bú àti Ifẹ̀ jagun lógun Gbanámú wọ́n ti ṣẹ́gun wọn àwọn ẹgbẹ́ ti jọ fi ìdí múlẹ̀ ẹgbẹ́ Ẹ̀gbá parapọ̀ l'Abẹ́òkúta ẹgbẹ́ Ìbàdàn láwà ní Ìbàdàn wọ́n ti jọ fìdí múlẹ̀ nígbà tí àwọn Ìbàdàn wá ti ogun Ìpẹ́tùmọ̀dù wọ́n gbọ́ ìròyìn tó ṣẹlẹ̀ lógun Òwìwí wípé àwọn Abẹ́òkúta o lábẹ́ Sódẹkẹ́ wọ́n ṣẹ́gun Ìjẹ̀bú ṣẹ́ẹ̀sì gbàgbé pé wọ́n fọmọ ogun sọwọ́ tó wà lóníyẹ̀fun nígbà àwọn dé àwa ń pe olóyè kan ní Sàrùmí nígbà tá a lé Lápàmí kò ní Ìjàyè bí mo ṣe sọ lánàá tó lọ káàkiri tó lọ pa ọba baálẹ̀ tọba lógbó Ìbàdàn lọ ọ̀rẹ́ lòun àti Sàrùmí tí ń ṣe Ọ̀ṣun nìbàdàn olóyè Sàrùmí tá a bá pèèyàn ní Sàrùmí olórí àwọn tí máa ń gun ẹṣin jagun ni Yorùbá pè ní Sàrùmí torí orí ẹṣin ni ó wà tógun ó fi bẹ̀rẹ̀ tógun ó fi parí kò ní sọ̀kalẹ̀ Sàrùmí náà olórí àwọn agẹṣin jagun òun àti ẹ̀wá jọjọ́ rẹ̀ ìní Sàrùmí wá dìde nígbà wọn padà dé pé ẹ jẹ́ ká lọ gba àwọn ogun wa tí ń bẹ lóníyẹ̀ fúnlẹ̀ o káwọn ẹ̀gbọ́n mọ́ pa wọ́n o àwọn àpapọ̀ nìkan ní Ilé-Èpo ẹ lọ gbọ́ ìtàn Ilésanmí Dùnjoyè mọ́sọ̀tà akọni Ilé-Èpo ń bẹ akọni tó ṣe wípé tó o bá gbọ́ ìtàn Ilésanmí Dùnjoyè ò ní bá wọn dásà pé Ilésanmí Dùnjoyè lọ tó o bá gbọ́ tàn
akọni ilé èpo náà wá lọ. Akọni ilé èpo àgbà jagunjagun ni tó sì ní ìrírí. Orúkọ rẹ̀ ó jẹ́ àwọn èèyàn ọ̀pù pé ẹja lọ sógun. Wọ́n fẹ́ lọ gba Olúbùnà lẹ̀ lọ́wọ́ àwọn Ẹ̀gbá. Àmọ́ gbà wọ́n ò débẹ̀ Olúbùnà dárò pé àwọn Ẹ̀gbá ti fẹ́ pa o, kíkú ọmọ pa òun wọ́n rí tó ti di ẹ̀rù jẹ̀jẹ̀. Òun ò lè ránṣẹ́ sílé toró ti ń rí ìkógun kó. Òun fẹ́ kó ìkógun kó wọ́n kàn padà sílé lójijì. Wọ̀bí àti ẹ̀ náà dàgbà ń bẹ̀. Nígbà tí Sàrùmí àti àwọn ogun tó lọ láti Ìbàdàn ilé èpo àti Lápàmí tí wọ́n débẹ̀ wọ́n bá pò ní. Nígbà tó wá rí reinforcement wá pé wọ́n ẹ̀wà ní tó wà lẹ́yìn tó wá jẹ àwọn Ẹ̀gbá igọ̀ ẹja tó máa lọ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ni wá jagun lọ tí ń gbalẹ̀ lọ. Sódẹ̀kẹ́ wá gbọ́ròyìn l'Abẹ́òkúta wọ́n ti wá ń wọ Ìsàgá lọ. Ìsódẹ̀kẹ́ gbọ́ Sódẹ̀kẹ́ òun sì ti lọ jagun Ìlaró ó ti rí kogun ọkẹ́ ti balẹ̀. Báyìí ni Sódẹ̀kẹ́ ṣe yẹ́yìn padà tó fi wá lọ sí Ìsàgá. Ibẹ̀ lógun ti wá bẹ̀rẹ̀. Wọ́n jọ dúró ogun ńlá ni Sódẹ̀kẹ́ gbé wá. Ilé èpo wá pè wọ́n pé ẹ wá o. Nígbà tá à ń bọ̀ láti Ìbàdàn o ní tá a sọ ni wípé a lọ dáàbò bo Olúbùnà o. A sì ti dáàbò bo Olúbùnà ta ní wá dáàbò bo ogan káwé èèyàn dáàbò bo lọ́wọ́ rẹ̀. Ẹja padà sílé. Wọ̀bìà ọba wọjú Ọ̀ṣun àti Lápàmí sòun sì ní tiẹ̀ òun ń wá àyè àti gba ìjàyè lọ́wọ́ rẹ̀. Òun wá ibi tóun ó dúró sí tó ń lọ bẹ̀rù jẹ̀jẹ̀ ń bẹ̀. Ilẹ̀ Ẹ̀gbá náà lójú ti ẹ̀gbọ́n tó rọ̀ mọ́ pé wọ́n ti gbalẹ̀ Ẹ̀gbá kan lọ́wọ́ mi níjà ìkúrun mi ti gbà á. Àgbàṣàgà ẹ̀jẹ̀ ká orí rẹ̀ wá orí àwù orí àdìgbé jọ̀ǹjọ̀ǹ mẹ́wù ayọ̀wọ̀ ọwọ́ ìjọyà ẹ̀jẹ̀ ká orí ìrẹ̀ bàbá wa. Ó yẹ ń gbé wì mí rẹ̀ gbà kí wọ́n bá láàfin àkọ́bí ẹjẹ́ kí wọ́n tẹ̀ríntẹ̀yẹ ọmọ aláké ni wọ́n ọmọ agbójó lọ́wọ́ ogun adé orí ẹbí Ẹ̀gbá ṣẹ̀kẹ̀ wúwo olówó ẹyọ ànákò tó tẹ̀wọ̀n. Ẹ ǹlẹ́ o ará Akínmọ̀jó. Nígbà tí ilé èpo rí bẹ́ẹ̀ ilé èpo padà sí Ìbàdàn. Sẹ́rẹ́ ilé èpo tó padà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni Ìbàdàn tí wọ́n gbọ́ pé bàbá ti lọ wọ́n bá ilé èpo padà. Sódẹ̀kẹ́ ti wá rí wípé ogun Ìbàdàn ti ń bẹ ní Oníyẹ̀fun ó ti joro wọn ò lè ní reinforcement mọ́. Sódẹ̀kẹ́ wá yí wọn po débi wípé ogun ńlá wá bẹ̀rẹ̀. Ojú ogun yìí wọ́n pa Ọ̀ṣun bàbá Wọ̀bìà Sàrùmí Ìbàdàn ó kú lógun yìí. Àṣẹ ogun wá bọ́ sọ́wọ́ Lápàmí. Òun náà tó ń jà lọ ń sakọlí lọ ibẹ̀ gbogbo ìyàwó rẹ̀ àtọmọ tó bá lọ ogun wọ́n ṣègbé lógun yìí. Torí kò síbi bẹ́tẹ̀ fẹ́ sá lásìkò ìwọ̀n ò lè sá mọ́. Sódẹ̀kẹ́ ti dòyí ká wọn. Sódẹ̀kẹ́ lágbára gan most powerful warrior ní Sódẹ̀kẹ́. Èmi ò kàn mọ́ tá à ń ṣe báyìí fún ilẹ̀ Yorùbá. Àṣọ ìtàn Sódẹ̀kẹ́ ìtàn Lísàbí tẹ́ ẹ̀ mọ̀. Lísàbí tí ò ní kankan ṣe pẹ̀lú Abẹ́òkúta ilé ẹ̀mọ̀ ọ̀rán mẹ́nu. Sódẹ̀kẹ́ ló l'Abẹ́òkúta. I'm telling you the true and the fact. Lísàbí ò fetí ẹ̀gbọ́n tí ń jẹ́ Abẹ́òkúta rí kò gbọ́ rí. Lísàbí ò gbọ́ rí. Ipa àwọn tó kọ́ Abẹ́òkúta ẹ lọ wo Gbolúùtàn ẹmbásì nírọ̀ ni kó jáde. Sódẹ̀kẹ́ ló ní Abẹ́òkúta. The founder of Abẹ́òkúta is Sódẹ̀kẹ́. Sódẹ̀kẹ́ wá dòyìká wọn kò síbi tẹ́ lè gbà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni Ìbàdàn tó wógun yìí ló kú. Ẹ jẹ́ n wo kọ díẹ̀ nú wọn. Ọ̀ṣun lọ Ṣógun ló kú bẹ̀ ibẹ̀ Kejì kú sí. Ìlú Pakin ibẹ̀ ló kú sí. Ẹ̀sán ó bógun lọ Ìyẹn burú ó kú lógun yìí. Gbogbo àwọn tó jẹ́ lórí ogun káptẹ̀ àwọn akọni Ìbàdàn tó wógun gbogbo wọn wọ́n kú. Ṣùgbọ́n tó jẹ́ lẹ́yìn ó ṣeéṣe ni pé ẹni tó jẹ́ olórí ogun Ìbàdàn tó jẹ́ kọ̀mándà Enílákanlẹ̀ kò wá Olúyọ̀lé ò wá àwọn Adélakùn àwọn akọni Ìbàdàn ò wá Ọ̀ṣun nìkan náà ló lórí ogun tó wá. Ṣùgbọ́n gbogbo ogun Ẹ̀gbá Sódẹ̀kẹ́ gbé gbogbo bàtálíọ̀nù Ẹ̀gbá ló gbé wá Abẹ́òkúta ló gbé wógun yìí. Inú sẹ́ẹ̀sì mọ̀ pé Ọ̀ṣun olóyè àgbà ní nìbàdàn ó ní Sàrùmí Sódẹ̀kẹ́ ti pa
àtọ̀pọ̀lọpọ̀ àwọn ogun Ìbàdàn. Sódẹ̀kẹ́ gba Ìsàgálẹ̀, gbogbo ilẹ̀ tí Ìbàdàn ti gbà lọ wọ́n gbà padà. Ìgbésẹ̀ fẹ́ lé wa kúrò láyé ni wọ́n gbà padà lọ́wọ́ wọn. Eléèpo tí ìwọ̀ Ìbàdàn tí ìròyìn fi kàn yín pé Sàrùmí ti kú o, ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni báyìí àwọn tó mórí bọ́. Lápàmí òkú òun láyè sá sísá tó sádé Ìbàdàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun rẹ̀ gbógun lọ, kò ní láárí tààràtààrà. Bèlètà ṣe pé wọ́n ń fojú ẹgbẹ́ òun ló kórí ibú, orí ibú rẹ̀ tí ń kó bọ̀ láti Ìjàyè, òun ló kó bá Sàrùmí, kò lè dúró Ìbàdàn ni ló fi wá padà sí Ìjàyè ń gbọ́ pẹ́ kí Kúrúnmí ó tó wá pa òun náà. Ẹ̀san tó ṣe fún baálé àtàwọn aráàlú tọba lógbó tó pa wọ́n, tó pa ìyá wọn, tó pọ̀ ọmọ wọn, ọjọ́ kan Sódẹ̀kẹ́ fi pa gbogbo ọmọ rẹ̀ tó bọ́ ogun lọ. Èèwọ̀ ni nílẹ̀ Yorùbá olórí ogun kèé lọ́wọ́ nípa ikú alágbára bí rẹ̀. Ẹ̀rì mo sọ nígbà wọ́n fẹ́ pa Olóògbé Akínjọbí, nígbà wọ́n fẹ́ pa Mọ́yẹ̀ tó ní ẹ̀yin ọmọ ẹ mọ́ dáṣe, ẹ mójú mi kàwọn àgbààgbà, ẹ fojú mi kan lákanlẹ̀, tí o gbọ́n sọ pé mọ̀jẹ̀ wọn rójú mi. Lápàmí wà ń bẹ̀ tí wọ́n fi pa baálẹ̀ àti gbogbo àwọn ìjòyè àtàwọn ọmọ baálẹ̀ tọba lógbó. Ẹ̀san rẹ̀ lọ́wọ́ àṣẹlẹ̀ Sódẹ̀kẹ́ pa gbogbo ọmọ rẹ̀ àtìyàwó rẹ̀. Ẹ̀san tiẹ̀ náà wà ní Kúrúnmí tó wá pa òun náà. Ní pé ká ṣọ́ra, ẹ̀san bẹ ńlẹ̀ Yorùbá o, ẹ̀san bẹ lọ́dọ̀ Ọlọ́run, yóò sì san ẹ̀san fún kálukú. Bóòtù jìyà lọ́run ọkọ̀ọ̀kọ̀ tọ̀wò láyé, ká ṣọ́ra. Mo rò pé ń dè. Ó gbẹrú májò gbẹ̀kọ́, ẹrú ní fi ní ẹ̀kọ́ olé sìn. Ọmọ ẹni dúdú ò sí nílé, ọmọ ẹni pupa ọmọ bẹ́ẹ̀ sè. Ará Aké Màjò ṣe bẹ́yìn ní ẹyin. Ìgbà tí Ìbàdàn gbọ́, Abẹ́òkúta ti wá di ọ̀tá Ìbàdàn torí wípé wọ́n ti pa olórí ogun wọn Sàrùmí tó kọjá báńdìrì rẹ̀. Ìbàdàn wá múra pé àwọn ọ̀lọ́ ọjà, ṣùgbọ́n àwọn èèyàn wá ní nǹkan méjì lọ̀rọ̀ yìí pín sí. Wọ́n ní Ìbàdàn fẹ́ fi hàn àwọn Ìjẹ̀bú wípé àwọn lè jù wọ́n lọ. Sẹ́yìn ẹlẹ́ẹ̀lẹ́ máwọn Abẹ́òkúta mélòó ni wọ́n á ṣẹ́gun wọn. Ilé ogun Àràkàngá tá ń pè lógun Jábàrà tí wọ́n lọ. Nígbà wọ́n fẹ́ lo ogun ìwọ́n ránṣẹ́ sí Kúrúnmí, ṣe mọ̀ pé Kúrúnmí ṣe àtìlẹ́yìn fún wọn lọ́jọ́ sí. Àmọ́ Kúrúnmí ó wá fi adé kan bí sọwọ́. Wọ́n fẹ́ lọ bá àwọn Ìgbájà, ṣe sì mọ̀ pé Kúrúnmí àti Olúyẹdùn nìbàdàn orí ilẹ̀ àwọn Ẹ̀gbá ni wọ́n jọ wà. So èyí tó bá ti kàn wọ́n yóò kan ọ̀tún yóò kan òsì. So wọ́n gbọ́dọ̀ jọ mọ́ ti àwọn Ẹ̀gbá lọ, wọ́n máa tì wọ́n lọ ni, ẹ máa dé o. Ọmọ agbójú lọ́wọ́ ogun, ẹ̀yin sì lọ́ máa gẹ́sìn bámbà. Gbogbo ìgbà tẹ́lẹ̀ ń ṣẹlẹ̀, àwọn Fúlàní Ìlọrin wọ́n ti di olúwa, ọkàn wọn ti balẹ̀. Àwọn Yorùbá tó sì ń bẹ nílọrin ló ń ṣàtìlẹ́yìn fún wọn lábẹ́ Balógun Ajíkòbí. Lẹ́yìn ìgbà tí wọ́n ti tẹ̀lé Ìgbómìnà Ìrì tí wọn ò rí ọṣẹ́ ṣe ní ogun Polẹ̀ níjẹ̀ṣà, ibo lọ́wọ́ á kù táwọn lọ o, wọ́n wá dojúkọ lé Èkìtì. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbalẹ̀ lọ nílé Èkìtì, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbalẹ̀ lọ nílé Èkìtì, wọ́n ń gbalẹ̀ lọ nílé Èkìtì. Lásìkò táwọn ń gbalẹ̀ lọ nílé Èkìtì, àwọn Tápà náà ń dalẹ̀ Èkìtì láàmú. Láyé Aláàfin Òjìgí tí Basọ̀run Yàmbá tó ṣe bàbá Gáà tó jẹ́ Basọ̀run, wọ́n ti lé àwọn Léǹpé padà, wọ́n ti ṣe báńdírì sí ilẹ̀ Èkìtì. Àmọ́ ńgbà tí gbogbo ẹ̀ dojúrú, àwọn Tápà náà ń gbà. Tẹ́ ẹ bá dọ́pọ̀lọpọ̀ ilẹ̀ Èkìtì lónìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mi àwọn Tápà ní ìjọba ń bẹ̀. Tẹ́ ẹ bá tún nírọ̀ ni ẹ jáde wá káwa máa ní irú ẹ̀ ní àpẹẹrẹ irú ẹ̀ ní. Lórí TikTok wọ́n béèrè pé talent tó ń kọrin, Túndé Balógun ni ẹ lọ wò lórí YouTube. Túndé Balógun Oríkì Orílẹ̀ lápè, Túndé Balógun Oríkì Orílẹ̀, Túndé Balógun lórúkọ rẹ̀. Wọ́n béèrè lórí TikTok pé ta ló ń kọrin ìwù yẹn. Kẹ́sí gbàǹgbà, egungun tó roko pẹ̀lú mi, ẹ̀mí kó pẹ̀lú mi, orí a máa gbó orí kalẹ̀ lọ́jà. Tílájọbí tarọ́mọṣe tayọ̀ǹgbọ̀rọ̀ nírèkú, ọmọ lákẹ́sì, ọmọ òrùlà àṣekà, èèyàn tó ṣerú ẹ̀ lọ́sàn-án àná, olúwa rò ní lè farare lọ, ẹ̀gbá mọ níṣàbí agbóǹgbò àkàlà. Ọ̀gá làásù tán, ọmọ ẹja tó ń gbẹ́nu
Tinubu ṣòro ọmọ eré fún ṣàwọ̀ rọ̀mìrọ̀mìrọ̀mì. Ẹ̀yin lọ máa tẹ́ ní wíjọ́ irun rẹ̀ máa gbọ̀n lẹ́rẹ́rẹ́rẹ́. Ọmọ egúnúdúkú pẹ̀lú mi. Ará pé ẹjọ́ lòdì kẹ́ ẹ má lọ rè jó lọ́bà. Ará oko adágbà ẹ̀yin dà. Ará Akémàdó tó gbẹrú màdó bẹ̀kọ. Ará oko adágbà ogun ló lé bàbá wọn dábẹ́ Olúmọ. Ẹ̀gbá mọ́lí ṣàbí agbóǹgbò àgàlà. Mo kí yín kára tó máa bẹ́ òkúta. Ogun òun ọ̀sẹ̀ ló lé wọn kúrò lórílẹ̀. Ilé Èkìtì ni wọ́n wá mórílé. Táwọn Fúlàní tó wá ń gbalẹ̀ lọ. Àwọn tápà náà tó ń ṣe tiwọn. Tí ò sẹ́ni tí ó gbà wọ́n lẹ̀. Àwọn ti wà nínú ìṣòro. Ilẹ̀ Ìjẹ̀ṣà nìkan ló mórí bọ́. Ẹ̀rù wá ilẹ̀ Ìjẹ̀ṣà wá di ẹ̀rù jẹ̀jẹ̀ fáwọn Fúlàní láti wọbẹ̀. Wọn ò dánwò lásàmọ́. Wọ́n ti kọ́ ẹ̀kọ́ tí wọn ò kọ́ rí. Ṣùgbọ́n nílé Èkìtì náà ìṣòro tí ilé Èkìtì ní ni wípé a kàn ń sọ Èkìtì. Àwọn ẹ̀yà tó wà nílé Èkìtì ẹgbẹ́ òṣèlú wọ́n wà tó jẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́. Majority ẹgbẹ́ tí wọ́n á dálẹ̀ ni là ń pè ní pelúpelú. Àwọn ọba 16 làwọn pelúpelú. Ọwọ́ ilẹ̀ Oǹdó ọwọ́ ọ̀dọ̀ Déjì Àkúrẹ́ ara àwọn pelúpelú ni Déjì Àkúrẹ́ wà o. Láwọn ọba aládé 16 tó ń kálukú sí láwọn ọba àtàwọn baálẹ̀ lábẹ́. Ṣùgbọ́n ìṣòro táwọn náà ní ẹnu wọn ò ṣọ̀kan. Ẹ rí i pé dòní náà Èkìtì ń bẹ nípínlẹ̀ Kwara. Àbòsí tí wọ́n ṣe tá a bá fẹ́ pín stéètì fàpèjúwe nísìn a fẹ́ pín Ọ̀yọ́ state. Ìjọba àpapọ̀ lágbára ṣe pé wọ́n ti pín Ọ̀ṣun state tẹ́lẹ̀ àwa fẹ́ pín Ọ̀yọ́ state wọ́n lágbára láti mú lára Ọ̀yọ́ state kí wọ́n tún jẹ́ mọ́ Ọ̀ṣun state. Ẹgbẹ́ ọ̀dà bá a ṣe pín kínní ẹ jẹ́ káwọn eléyìí tó bá Ọ̀ṣun state lọ. Ìjọba àpapọ̀ lágbára rẹ̀. Nígbà wọ́n fẹ́ pín ìpínlẹ̀ Kwara Èkìtì local government ó yẹ kó pẹ̀lú ìpínlẹ̀ Èkìtì tòní Èkìtì local government tó ń bẹ nípínlẹ̀ Kwara ó yẹ kó pẹ̀lú ẹ̀ ni. Ẹ rí i pé nígbà wọ́n yọ Kogi wọ́n tún mú lára Kwara wọ́n tún jẹ́ mọ́ Niger state. Ṣùgbọ́n torí pé wọ́n sáà fẹ́ kílẹ̀ Yorùbá ó jóró ìní wọn ò ṣe mú Èkìtì local government kí wọ́n jẹ́ mọ́ Èkìtì state léyìí tó sì ṣe pé bó ṣe yẹ kó nínú. Tẹ́ ẹ bá dé gbogbo àwọn Èkìtì local government ẹ lọ wo èdè wọn ẹ lọ wò tán wọn ẹ lọ wò ẹ̀yà wọn ẹ mọ̀ bí tó yẹ kí wọ́n tò wọ́n sí. Ṣùgbọ́n kò sí tó fi rí bẹ́ẹ̀ rẹ́dẹ̀rẹ̀dẹ̀ táwọn bàbá wa ń ṣe ń jọ́ kìnìún àná náà wọ́n ṣe gbà wọ́n ṣe gbogbo èlú ìmí náà wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ rẹ́dẹ̀rẹ̀dẹ̀ náà là ń ṣe rádaràda náà là ń ṣe torí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ilẹ̀ Yorùbá ò sí lẹ́mìí wa bí kò ṣe ń tá a fẹ́ jẹ. Ìbàdàn wa ń múra ní ìsìn láti lọ jó Yéjẹ̀bú pé sẹ́yìn ò lè ṣẹ́gun àwọn Abẹ́òkúta ta ní jẹ́ Sódẹ́kẹ́ ọmọ ọjọ́ wo gbogbo àwọn tẹ́ ń wé wọn kéré ńgbà wọn wà ń bàdàn Ayíkandú Ọ̀ṣọ́ Ayíkandú náà mà ti ń ṣe bíi tòótọ́ àbáyé kọ́ wọn lẹ́kọ̀ọ́ Ìbàdàn múrogun. Okun tó yẹ kí wọ́n lò ẹ wo bí ẹ ṣe waste energy ẹ wo bí ẹ ṣe waste life ara wọn látòrí pé wọ́n ṣàǹdẹ́ ẹgbẹ́ lẹ̀ ẹ wo bí ẹ ṣe ń fọ́ nǹkan ó ti wọlé Ẹ̀fẹ̀ ó ti wọlé Èkìtì bí nǹkan ṣe ń rínú o kò sálàṣẹ kankan ìnigbé ká ṣọ́ra. Ọ̀yọ́ ló ṣubú yìí tí ṣubú ẹ̀ kó bá gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀. Ọ̀yọ́ kan ṣoṣo ìlú kan ni ló ṣubú tó kó bá gbogbo ilẹ̀ Yorùbá yìí níbi ká ṣọ́ra. Àwọn ọmọ fìtàn kì í lọ á sì máa fìtàn pè yín ṣàkíyèsí torí yí pé ìtàn yóò mú wa rántí àná yóò mú wa rántí òní yóò mú wa rántí ọ̀la. Gbogbo adágbá ni wọ́n ń sùn níbẹ̀ lólúfin mọ́ kò sógun má kò tọ́ tẹ̀mú olùdígbà yín là. Ogun ọ̀sẹ̀sẹ̀ máa ṣe wọ́n ní wàhálà ní dọ́tídọ́tí olúwo tó dá wàhálà ọ̀hún dúró ibi olúgbé ti wàhálà àwọn ọmọ ní jólúmọ ogun adágbá ni wọ́n ti fi bùsọ̀ sí ni wọ́n ṣe gbárajọpọ̀ níbẹ̀. Ẹ̀gbá kọlápọ̀ wọ́n dèlú ńlá ọmọ Olúmọ ọmọ àbẹ̀lọ́rọ̀ mọ́ṣọ́mọ aláké mọ́ṣẹ́nu wíyẹ mo ṣẹ̀gbá mo fọ́hùn dídùn. Ẹ ǹlẹ́ o ọmọ
ọmọ Lísàbí agbòǹgbò àkàlà, ọmọ abìpàkọ́ ayẹ́rògbólẹ̀ súkẹ́súkẹ́, ọmọ ìgbà ìgbà gbogbo, ọmọ aláké nìyàn, ọmọ agbójó lọ́wọ́ ogun, ọmọ aké orí ẹ̀gbá ṣẹkẹ̀wù olówó ẹ̀yà. ẹ wá já máa fọkàn bá bọ̀, èmi ò ní kú ẹ̀yin ò ní kú, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di, ojú yín ò ní fọ́. Ìbàdàn tó fẹ́ lọ bá Abẹ́òkúta jagun òfìràn o, àwọn ọmọ tọ́ wọn o. Abẹ́òkúta ti fi wọ́n lẹ̀ ibi tí wọ́n wà o, lásìkò tẹ́ kí gbogbo wọ́n pa wá pọ̀. Ẹ ti rí gbogbo tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Ẹ̀gbádò, Ìlaró, Ìjànà, gbogbo ẹ̀. Ẹ ti rí tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Kétu, gbogbo Sàárẹ̀, gbogbo wọn. Okùn tó yẹ ká lò ká fi lé àwọn Fúlàní ní gbogbo ìgbà tá à ń sọ yìí, àwọn Fúlàní Ìlọrin wọ́n ń fi àbọ̀ sọwọ́ sí Sókótó. Ó kù díẹ̀ o, ẹ ṣe sùúrù, wọ́n ti fẹ́ para wọn tán o, wọ́n ti fẹ́ para wọn tán. Ẹ jẹ́ wọn pa ipa ní kí dàbọ̀ òkun àgbàlẹ̀ wọn dókun ni, torí àwọn Fúlàní láti Sókótó wọ́n fẹ́ gbalẹ̀ lọ dé òkun ni. Tóyèjì Àkànní Alébíoṣù Ògbómọ̀ṣọ́ sọ lónìí kan ọjà àbòbò ilẹ̀ Yorùbá tí ò jẹ́ wọn ó kọjá. Okun Ògbómọ̀ṣọ́ ti wá ń dínkù, gbogbo àwọn akọni Ògbómọ̀ṣọ́ wọ́n ti wá sí Ìbàdàn, wọ́n ti ń da lágbára lọ́fà àwa láni Ìbàdàn tó fi dógbòmọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ làwọn akọni kọ́kọ́ bẹ́ẹ̀sì sí. Tẹ́ ẹ bá wo Ìbíkúnlé ọmọ Ìjàdó ni, ìbátan Tóyèjì Àkànní Alébíoṣù sì ní nídìí ìyá. Ògbómọ̀ṣọ́ nìyá rẹ̀. Ìwà nù. Kí ló tiẹ̀ wá ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ Ìbàdàn láwà àti ẹgbẹ́ Ẹ̀gbá parapọ̀ tí wọ́n fẹ́ fi gagbága, táwọn náà fẹ́ gba ẹgbẹ́ mọ́ra wọn lọ́wọ́? Ẹgbẹ́ kẹsà gbọ́dọ̀ jẹ́ olórí ẹgbẹ́, ibi tó dá wàhálà lẹ́nu, torí olúlé ẹgbẹ́ ti fọ́ lọ́yọ̀ọ́, a sì gbọ́dọ̀ ní olúlé ẹgbẹ́ míì, ibi tó dá wàhálà lẹ́nu. Èmi ò ní kú ẹ̀yin ò ní kú o, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di, ojú yín ò ní fọ́. Àmọ́ ẹ má gbàgbé, ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ àwọn tó ń ṣe alátìlẹyìn ètò ìtàn Yorùbá. Ẹ darapọ̀ mọ́ wa, bá ṣe pé ẹ fẹ́ pè wá ní lórí WhatsApp lórí 08023687432. tẹ́yìn bá sì fẹ́ fi owó sọwọ́ ni ẹ lo GTB Bank wa. GTB Bank náà ní 0725943605. Lájí Abbas náà ní ẹ̀bà ń bẹ̀. Ìtàn ogun ọ̀tẹ̀fọ̀ náà là ń bá bọ̀. Á tó tẹ̀síwájú lọ́la ní apá 16. Títí Ọlọ́run tá pàdé, èmi a máa wí pé ejò kò ní rọ́ọ̀lù rè pé láyé èkó dúró, ire o. Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas, Ọlọ́run ló rán ẹ, asọ̀tàn gbáyì asọ̀tàn gbóyè o. Iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá, ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí, èyí tó tọ́ sí ẹ. Ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá, Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn, kò pẹ́ fún wa, ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Lájí Abbas. Ìwọ ń pápá ìwọ ń lọ, asọ̀tàn gbóyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́, odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan, Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Lájí Abbas, àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́, odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan, Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà